ọ̀gá mi rẹwà jẹ owó tó fún wa níbi ìjínigbé tá a ṣe kò tó nǹkan. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá àgbègbè ugeli nípínlẹ̀ delta ti tẹ méjì lára àwọn ọ̀daràn mẹ́rin kan tó jẹ́ pé okòòwò ìjínigbé ni wọ́n yàn láàyò ní tiwọn, àti pé gbàrà táwọn bá ti rí olórí ẹgbẹ́ náà tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Old Lord mú làwọn yóò gbé gbogbo wọn lọ sílé ẹjọ́ láti lè lọ́ọ́ fimú kàtà òfin lórí ohun tí wọ́n ṣe. Aláròyé gbọ́ pé 20 oṣù karùn-ún ọdún 2023 yìí ni ọwọ́ ọlọ́pàá tẹ àwọn méjèèjì yìí, Efe Ese Peter àti James Emmanuel, lẹ́yìn tí wọ́n gba mílíọ̀nù kan náírà lọ́wọ́ àwọn tọkọtaya méjì tí wọ́n jí gbé níwájú ilé wọn lọ́jọ́ 27 oṣù kẹrin ọdún 2023. nígbà tó ń ṣàfihàn àwọn afurasí ọ̀daràn méjèèjì náà fáwọn oníròyìn lọ́jọ́ ẹtì Friday 20 oṣù karùn-ún ọdún 2023 yìí, alukoro iléeṣẹ́ àwọn ọlọ́pàá náà DSP Bright Daffy sọ pé ọjọ́ ti pẹ́ díẹ̀ báyìí táwọn ọlọ́pàá ti ń wá àwọn ọ̀daràn tí wọ́n jẹ́ ikọ̀ ẹlẹ́ni mẹ́rin ọ̀hún lórí ẹ̀sùn ìwà ìjínigbé tí wọ́n ń ṣe láàrin ìlú yìí. wọ́n ní àwọn ọ̀daràn náà ni wọ́n lọ jí àwọn tọkọtaya méjì kan, Òkúntóyè Èfétòbórẹ̀gbé, níwájú ilé wọn lágbègbè Ugeli nípínlẹ̀ Delta lọ́jọ́ 27 oṣù kẹrin ọdún yìí, tí wọ́n sì gba mílíọ̀nù kan náírà lọ́wọ́ ọkọ ìyàwó kó tó di pé wọ́n tú ìyàwó rẹ̀ sílẹ̀ lẹ́yìn tí ọkọ jàjàbọ́ lákòókò tí wọ́n fẹ́ jí àwọn méjèèjì gbé sá lọ. Alukoro náà sọ pé gbàrà tọ́wọ́ ti tẹ àwọn ọ̀daràn méjèèjì ni wọ́n ti ń kà bòròbòrò tí wọ́n sì ń rawọ́ ẹ̀bẹ̀ sáwọn ọlọ́pàá pé kí wọ́n ṣe àwọn jẹ́jẹ́ lórí ọ̀rọ̀ náà, àti pé àwọn méjèèjì yìí ló mú àwọn ọlọ́pàá lọ sílé ẹni tí wọ́n ń pè ní Old Lord tí í ṣe olórí wọn, ṣùgbọ́n tí ìyẹn ti sá lọ nígbàrà tó fojú kan àwọn agbófinró tí wọ́n fẹ́ wá fọwọ́ òfin mú nílé rẹ̀. a ti ń dọdẹ rẹ̀ báyìí, ó dá wa lójú pé kò ní pẹ́ rárá tí ọwọ́ fi máa tẹ olórí ikọ̀ àwọn ajínigbé náà. gbàrà tó fojú kàn wá ló ti ṣínà ìbọn bolẹ̀ fáwọn ọlọ́pàá kan tí wọ́n fẹ́ lọ fọwọ́ òfin mú nílé rẹ̀, ṣe làwọn náà dá a padà fún un. ó ti fara gbọgbẹ́ ńlá kan, ṣe ló gba orí àjà ilé rẹ̀ sá lọ kọ́wọ́ má bàa tẹ̀. lẹ́yìn tó sá lọ tán ni wọ́n lọ yẹnú ilé rẹ̀ wò tí wọ́n sì bá onírúurú àwọn ohun ìjà olóró bíi ìbọn àgbélẹ̀rọ àtàwọn ọta ìbọn tó pọ̀ dáadáa níbẹ̀. àti kó gbogbo àwọn ẹrù òfin tá a bá nílé rẹ̀ lọ sí tẹ̀sán ọlọ́pàá, a sì ti ń ṣiṣẹ́ lábẹ́nú báyìí láti fọwọ́ òfin mú ọ̀daràn náà láìpẹ́. nínú àlàyé rẹ̀ nípa ohun tó gbé e dé tẹ̀sán ọlọ́pàá, Emmanuel sọ pé iṣẹ́ ọwọ́ ni mo kọ́, nǹkan kò lọ déédé fún mi ni olórí wa Old Lord fi pè mí sídìí iṣẹ́ burúkú náà. ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti bá wọn lọ ṣiṣẹ́ náà, wọ́n sì fún mi ní 300 náírà 300 naira lákọ̀ọ́kọ́, nígbà tí Old Lord tún fún mi ní 100 náírà lẹ́ẹ̀kejì. gbàrà tá a dé inú ọgbà ilé àwọn tọkọtaya tá a jí gbé lẹ́yìn yìí ni Old Lord ti sọ pé ká fara ṣoko. kò pẹ́ rárá táwọn tá à ń dọdẹ wọn dé, ìyàwó ló bọ́ sílẹ̀ láti lọ ṣí géètì fún ọkọ rẹ̀ kó lè wa mọ́tò wọn wọlé. a jí àwọn méjèèjì gbé, ṣùgbọ́n bá a ṣe ń lọ ni ọkọ ìyàwó bẹ́ sílẹ̀ lójijì, kò sóhun tá a máa ṣe fún un. ìyàwó rẹ̀ wà nínú mọ́tò pẹ̀lú wa, ọkọ náà ló ṣètò bá a ṣe rí owó tá a ní kí wọ́n san fún wa. kí n tó darapọ̀ mọ́ ẹgbẹ́ Old Lord yìí, ọ̀kadà ni olórí wa yìí fi máa ń ṣiṣẹ́ rẹ̀ tẹ́lẹ̀. èrò ọkàn mi nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ náà ni pé tí mo bá ti rí owó díẹ̀ nídìí iṣẹ́ náà, màá lè lọ́ọ́ fi dá okòwò iṣẹ́ àgbẹ̀ àwọn tó ń sin adìẹ sílẹ̀. iṣẹ́ ọwọ́ tí mo kọ́ ni kò lọ déédé rárá, ṣùgbọ́n mi ò mọ̀ pé ọwọ́ àwọn ọlọ́pàá yóò tètè tẹ̀ mí báyìí. Peter nínú ọ̀rọ̀ tirẹ̀ sọ pé kẹ́ẹ̀sì máa wò ó, 100 náírà péré ni Old Lord fún mi nínú owó náà. mo mọ̀ dáadáa pé mílíọ̀nù kan náírà ló gbà lọ́wọ́ àwọn tọkọtaya náà. irọ́ tó pa fún mi ni pé 140 náírà lòún gbà lọ́wọ́ wọn. dẹ́rẹ́bà ọkọ̀ Old Lord ni mí, èmi ni mo máa ń gbé wọn lọ káàkiri ibi gbogbo. lọ́jọ́ tá a jọ lọ jí àwọn tọkọtaya náà gbé, inú mọ́tò ni èmi pẹ̀lú Old Lord wà, tó sì fún mi ní ìbọn ìléwọ́ kékeré kan báyìí. bá a sì ti ṣetán ni Old Lord ti sọ fún mi pé kí n lọ sílé òun lọ gba ìpín tèmi lọ́wọ́ ìyàwó òun. 100 náírà níyàwó rẹ̀ fún mi. kò pẹ́ rárá tíyàwó mi fi pè mí pé ara òun kò yá, ṣe ni mo sáré gbé kẹ̀kẹ́ márúwá lọ sílé láti lọ ṣètọ́jú rẹ̀. bí mo ṣe ṣílẹ̀kùn báyìí, àwọn ọlọ́pàá ni mo rí nínú ilé mi, mo sì ti mọ̀ pé ọwọ́ ti bà mí. alukoro àwọn ọlọ́pàá ti sọ pé gbàrà tí ọwọ́ bá tẹ Old Lord làwọn máa fojú gbogbo wọn balẹ̀ ẹjọ́. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.